Africa Content TV. Àlàbí ọjọ́ dáhùn sí sáwọn rẹ̀ ìjọba bàbá tó. Olórí rẹ̀ mo bá tó ra Àlàbí Ajíbọ́lá. Olórí rẹ̀ mo bá rí ha ìbáwá ńlá. Ẹni ọlọ́run kẹ́ mo bá tó tọ̀ o ìbáwá ńlá. Bọ́lọ́run bá ṣàánú ẹ̀ o. Ẹni ọlọ́run ti gbàdúrà ẹ̀ o ìbáwá ńlá. Ẹ o, tọ́lọ́run bá ṣàánú ẹ̀ o, ẹ jẹ́ ká wí. Tẹ́ ẹ bá rí, tọ́lọ́run bá ṣe kẹ́yàn o, ẹ jẹ́ ká wí. Tẹ̀ka má ṣe bínú ẹ̀dá ẹ̀ o, Àlàbí ẹ̀sọ́ fún ẹ̀jí wá. Lẹ́yìn tí wọn náà ń gbàdúrà o, ṣé kọ́lọ́run bá ṣe tìyẹ náà? Irú èyí máa lówó mi o, Àlàbí Òyìnbó. Lẹ́yìn mo gbàdúrà fún Àlàbí Ajíbọ́lá. Tọ́lọ́run bá ń ṣàánú ẹ̀ o, ẹ jẹ́ ká wí. Àlàbí stars ìgbà tó dé lò nígbà àmọ́ lẹ́sàn Ajíbọ́lá. Àwọn bá ṣe kẹ́yàn o, Àlàbí Ajíbọ́lá. Tá a bá rí ìtọ́nà bá ń ṣe kẹ́yàn o, lásìkárí. Àlàbí sáà kóyún. Ilé ìta wá sí òní dáàbò lápára lọ. Èyí dá wá sí òní onídàwọ̀ Àlàbí Òyìnbó. Kékeré ló máa jẹ́ nínú oore tọ́lọ́hun ṣe o, Àlàbí Jíbọ́lá mi. Aláṣẹ Prime Garden Hotel and Suites. Prime Garden Hotel and Suites. Ibẹ̀ láàyè òsè ní ìjú. Owó dé ìjú ìrókòrò ìdálàbíà. Dátọ́ Pasuma Ajíbọ́lá. Bẹ́ẹ̀ bá kọjá winners díẹ̀ kò dálàbíà. Tá a bá ń lọ tọ́ Pasuma Ajíbọ́lá wọ́n ọ̀tún ẹ̀ tó bá kọjá winners. Tó bá ń bọ̀ látàtún làbáńká Ajíbọ́lá. Oto dèrò náà so ìtúná bẹ́bí wọ́n òsì Àlàbíà. Wàrí Prime Garden Hotel and Suites. Ìwọ́n tó bá ń bẹ̀ ní ìta tó wọlé o lè mọ tó ń bẹ̀ níbí. Tó bá ń wò bí láti ìta
o lè mọ tó ń bẹ nínú ilé yọ gbìyànjú lágbàáyà kó wọlé síbẹ̀ ọkùnrin ọlọ́run wà rí fún ọjọ́. ìṣe pé àṣẹ ip ìmúni gbogbo ẹni tó bá fowó tọ́ tó bá rọ bí o bá sì máa jùpọ̀ akájẹ́kù kálẹ̀ ọkùnrin àbíọ́. ìkọ́kọ́ látọ̀ tó lábí torí orúkọ tìrò owó lábí ìkọ́kọ́ látọ̀ fún àbáyíká àjùbọ̀ àlàáfíà àtẹ̀mí gbogbo olóko tí wọ́n fi gbélé ayé nípa sí ẹsẹ̀ àgàtà mi.